jẹsà kò rí mi. adúpẹ́ ó yẹ kẹ́ mọ̀ pé tí mo bá ṣẹyọ ó yẹ kó bí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú. Mo kí gbogbo wa níbi tí ẹ bá ti ń gbọ́ mi. Mo fi Ọlọ́run kí gbogbo wa. Ẹ̀yin tẹ́ wà lókè òkun mo fi Ọlọ́run kí yín ẹ kiri òkò wálé. Àwa tá wà Naija pẹ̀lú ògo Ọlọ́run mo ní faso dá mọ́ ń gbòòrò ayé o. Àní bọ́sọ̀ ni mo ní jẹ́ nìkankan wa gbé lágbára Ọlọ́run. Mo tún ti dé tó máa sọ pé peacemaker tí gbogbo ayé mọ̀ sí bàbá ọkọ bàbá ìyàwó. Ẹ kú ojúmọ́. Gbogbo àyè tẹ́ bá wà ní mo fi kí yín, àsìkò tẹ́ ń bá wà ní mo fi kí yín. In tó gún mi jáde ni lẹ́tà àmọ̀ràn sí Lande. Mo fẹ́ kọ lẹ́tà àmọ̀ràn sí Lande ni. Ẹ dákun gbogbo ẹ̀yin yẹn tí ẹ bá ń gbọ́ mi tẹ́ ń wò mí. Ìgbàgbọ́ mi ni pé ọ̀rọ̀ yín ò ní sú Ọlọ́run. Wọ́n ní jí ń gbé o, ẹni sọnù. Ẹ sì rí bá ti sí àrọ́ náà gbégbà. Igbe yín kò ní kan létí Olódùmarè. Àbí ojú mọ̀ sọ òye yín. Ẹ bá mi sí àẹ̀. Ẹ jẹ́ kí lẹ́tà àmọ̀ràn yìí kó kálé kó ká oko kó sì dé ọ̀dọ̀ Lande fún rẹ̀. Lẹ́tà àmọ̀ràn ni mo kọ sí. Bàbá ọkọ bàbá ìyàwó lẹ́tà àmọ̀ràn ni mo kọ sí. Àdàbíjà ó jẹ́ pé lọ́hùn. Sọ̀rọ̀ ẹnu rẹ̀ kọ́kọ́ ó fèsì ó yá o. Jà ó jẹ́ pé lọ́hùn. Ó jẹ́ pé. Ó jẹ́ pé. Ó jẹ́ pé lọ́hùn. Ó wá ní kí ni wọ́n ṣe irú yín pọ̀ nígboro. Àdàbíjà ó jẹ́ pé lọ́hùn. Ìyẹn máa ń ṣe. Àdàbí ọjà ojú èpè lọ. Bàbá ọkọ bàbá ìyàwó peacemaker. Òun ló dé bá yín lálejò. Lẹ́tà àmọ̀ràn mo fẹ́ kọ sí Lande. Ẹ jẹ́ kí n ṣàlàyé àwọn kankan fún yín. Àkọ́kọ́ náà mo kí ìyá wa Esabod. Ìyá Esabod alámọ̀rí yín ò ní dòfo. Mo gbọ́ iṣẹ́ tẹ́ ẹ ṣe àti àwọn ìlàkàkà yín lórí Lande. Owó ní tán lọ́wọ́ yín. Ẹ mú ọgbọ́n ẹ mú ọ̀tẹ̀. Ọ̀rọ̀ yín ò ní sú Olódùmarè. Ìyá Esabod mo kí yín. Ẹni bá ṣe ẹjẹ́ aṣọ kó ṣe o. Sẹ́rí Lande kò ṣubú ara kò ṣubú ẹ̀mí ṣùgbọ́n ṣubú yakata. Gbogbo èyàn tó bá ti bọ́ sínú nǹkan bẹ́ẹ̀ yẹn yóò ṣubú ni. Ẹni tó fẹ́ yìí dára sí mi tó fẹ́ yìí. Ẹ jẹ́ n ṣàlàyé fún yín kí n fọ́ sí wẹ́wẹ́. Sẹ́rí ọkùnrin tí ò bá tí ì fẹ́ yàwó rí. Ẹ gbọ́ mi dáadáa. Ọkùnrin tí ò bá tí ì fẹ́ ìyàwó rí. Yálà by mistake ó ti bímọ kan bí tírú Lande yìí ṣùgbọ́n kò experience marriage rí. Tó bá lọ fẹ́ yàwó tó wá lọ fẹ́ yàwó ọmọbìnrin tó jẹ́ pé ó ti lólé ọkọ kan bí ọdún 5 tàbí ọdún 6 tàbí ọdún 3 tó jáde ń bẹ̀. Tí ọkùnrin tí ò tí ì fẹ́ yàwó rí tó bá lọ fẹ́rú obìnrin yẹn ọkùnrin yóò ṣubú ni. Yóò ṣubú kódà yóò ṣubú yakata torí pé experience tí irú obìnrin yẹn ti ní ọkùnrin yẹn ò tí ì ní. Ṣé obìnrin yẹn ti experience marital life àbí
ẹ̀yin lèbó experience tó níyẹn ó ti gàgàrà ọkùnrin tí ò tí ì marry rí tí ò experience anything about marriage tó wá lọ kó sírú obìnrin yẹn lọ́wọ́ rate tí obìnrin yẹn máa fi handle ẹ̀ yóò fẹ́ máa ká ọpọ́n ìrojọ́ níwájú ìyàwó rẹ̀ tó bá yá ẹ̀sìn yẹn lé ní. ká tó wá pé arábìnrin dára sí mi yìí ó fẹ́ yàwó ó fọkọ kínní bá a ṣe gbọ́ àwa ò sí ń bẹ̀ ohun tá a gbọ́ ìlà ń sọ̀rọ̀ lé lórí ó fọkọ kínní ó fọkọ kejì wọ́n ní ó tún fọkọ kẹta pé ọmọ mẹ́ta bàbá mẹ́ta kó tó wá pàdé Lande ọ̀dà ó wá pàdé Lande wọ́n fẹ́ ra wọn ó fọmọ kan ju Lande lórí ó ti yé yín ẹ rí wípé experience tí Dárasími ti ní ó ti gàgàrà ọ̀dà ẹjẹmọbí níbèrè ẹbí Dárasími ẹni kí ló mú kò ní ọkọ àkọ́kọ́ kọ́málàyé rẹ̀ wá ẹbí ẹni kí ló gbé kò ní ọkọ kejì kọ́sàlàyé rẹ̀ ẹbí ẹni kí ló gbé kò ní ọkọ kẹta kọ́sàlàyé rẹ̀ ọmọ mẹ́ta bàbá mẹ́ta ẹ wo bàbá ńlá experience tó ti ní ẹni kódà sẹ́ríru situation yìí tí ọba jẹ́ pé Lande fún rẹ̀ gan kó fẹ́yàwó kan ní sisi kí wọ́n jọ wà kó wá pètèpèrò pé òun fẹ́ fẹ́yàwó kejì kó wá kó sí irú ọwọ́ orú obìnrin báyìí gbogbo ẹ̀ mo fi sọ sẹ́rí ọpọlọ Lande àti ìyàwó tó fẹ́ ní sisi sílé àsúmì pé Lande ti fẹ́ ó fẹ́yàwó kan tó jẹ́ sisi tó wá ń bímọ fúnra wọn tó wá wò pé òun fẹ́ fẹ́yàwó kejì tó wá kó sírú ọwọ́ Dárasími yìí bí irú Dárasími yìí obìnrin bíi ti Dárasími báyìí tó jẹ́ pé yálà ó ti nílé ọkọ méjì tàbó ti nílé ọkọ mẹ́ta tàbó nílé ọkọ kan tó bímọ bíi méjì mẹ́ta síbẹ̀ tó wá kó ń bẹ̀ ẹ wo iye ọdún tó bí ọmọ méjì mẹ́ta ẹ wo experience tó ní tí Lande wá bọ́ sírú obìnrin yẹn lọ́wọ́ ẹ má jẹ́ ntàn yín jẹ sẹ́rí experience tí ìyàwó tí Lande fẹ́ ní sisi tó fẹ́ sílé yẹn àti experience tí Lande fúnra rẹ̀ tó ní tàbá pàápọ̀ kò tí ì tó ìlàjì nínú ohun tí Dárasími ti ní Dárasími ó máa dominate Lande àti ìyàwó rẹ̀ ni ẹ kàn rí pé agbára obìnrin ò ní ká ìrìn àjò Lande àti Dárasími mọ́ ọ̀rọ̀ ohun tí mò ń sọ yẹn ẹ jẹ́ kó yé yín bó ṣe ń lọ ni mo ṣe ń sọ fún yín yẹn gbogbo ẹ jẹ́ kí ọ̀rọ̀ Lande kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ọkùnrin ó ti yé yín ìgbà tí wọ́n fẹ́ra pẹ̀lú Dárasími experience tó ti ní ó lé kókó òun ló fi húkú Lande ó ti yé yín òun ló fi húkú ẹ̀ fine ó gbé kó nínú ilé tó kọ́ ní mòwe experience ni ó lọ gbàrí sí Lẹ́kì àbí kéèyàn ó kọ́lé kóbìnrin kan wá gbé ọkùnrin kan jáde nínú ilé tó kọ́ kan wá lọ di tẹ́nàntì ní gbòòrò ayé níbi tí wọ́n san 2 million kọ́mọ tó lọ sí school kí wọ́n tó jẹun ẹ sọ fún mi kí wọ́n tó san school fees bó o lè rò pé nǹkan yẹn ṣàrò kó lè rọgbọ kò lè rọgbọ kò possible. ìdí nìyẹn tí Lande tó fi wà depression mú ni kò sí ọgbọ́n rẹ̀ torí pé ẹni tó gbé sílé yẹn ó jù lọ tọ́jú orí kọ́ là ń sọ tọ́jú orí kọ́ òun kọ́ là ń sọ fún yín mi sọ̀rọ̀ ojú orí fún yín gbogbo ẹmọ bá ń sọ experience Dárasími tó ní nínú ìrìn àjò ọkọ àtìyàwó ó ju ti Lande lọ
gbogbo ọkùnrin tó bá kó sírú àwọn obìnrin bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ lè mú wọn torí experience tí wọ́n ní ó máa ju tiyín lọ kódà kẹ́ fẹ́yàwó sílé tó yẹ pé sísí lẹ́jọ́ fẹ́ra yín o boys and girls lẹ́jọ́ fẹ́ra yín wọ̀ pẹ̀lú first wife tó wá lọ kó sí ọwọ́ obìnrin kan tó ti pààrọ̀ lé ọkọ méjì gbogbo ẹmọ ibẹ̀ sọ lónìí experience tó ní ìwọ àtìyàwó rẹ̀ tó bá tó experience papọ̀ kò tí ì kó lájì inú ẹni tó ṣẹ̀fẹ́ fẹ́ yẹn bí irú dára sí mi. ọ̀dà ẹ jẹ́ ká gbọ́ nígbà tí dára sí mi tó ń bọ̀ láti police station ẹ jẹ́ ká gbọ́ ohun tó ń sọ tó ń sọkún rojọ́ ó kó fóònù ẹ̀ kalẹ̀ ní o ọdẹ sì kíní kan o ẹ gbọ́ ohun tó sọ ṣe gbọ́ ohun tó sọ mẹ́rin ẹsẹ̀ yìí lé ní ọlọ́run jẹ́ atẹ́nítìkà ọlọ́run kò ní jẹ́ ká tẹ́nítìkà sẹ́rí ìgbà tí Lande àti Dárasími tí wọ́n ríra wọn ó dàbí obìnrin tó ń pààrọ̀ lé ọkọ ẹ̀gbọ́n Yorùbá sọ ni adìẹ bá sọmọ rí wọn á gbé lọ́jà lọ́ta Saoty Arẹwà ó ní bàtà tẹ́nìkan bọ́lẹ̀ lẹ́nìkan kọsẹ̀ bọ̀ tó wá yan kárí ilé báyìí ọlágbára ẹ dápẹ́ sí ẹ jẹ́ kọ́kọ́ lẹ́tà àmọ̀ràn sí Lande ni mo kọ́kọ́ ń ṣe àwọn àkóyawó yẹn bọ̀ fún yín màá wá sọ solution fún yín èmi kì í tú yìgì o èmi máa ń so yìgì ni a so yìgì láàárọ̀ yìí náà ni ọ̀nà tá a gbà so yìgì ló máa yàtọ̀ bó ṣe ń sọ lórí ìrìn àjò tí Lande rìn pẹ̀lú Dárasími ìrìn àjò tó rìn yìí kò yẹ ṣerú Lande lọ́yẹ kó kó sírú obìnrin lọ́wọ́ o ẹni tí ó fẹ́ ru obìnrin yìí á jẹ́ pé bóyá kí irú Dárasími lọ jẹ́ bí ìyàwó kẹta tàbí ìyàwó kẹrin ìyàwó karùn kò gbọ́dọ̀ jẹ́ ìyàwó kejì tó bá jẹ́ ìyàwó kejì yóò dominate inú ilé yóò dalé yẹn rú ni ẹni sọ òsì torí experience tó ti ní ó ti gàgàrà in marital system ó ti yẹ yín mo máa ń sọ kinní kan fún gbogbo ọkùnrin ṣùgbọ́n nítorí méjì kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa náà àtọkùnrin àtobìnrin àlóòótọ́ lẹ́nu sẹ́mọ̀ kí ńgbà tí wọ́n kọ́ ríra wọn ohun tó dùn ní Dárasími ó sọ ọkàn sọ fún ni pé òun ti bímọ kan o edget ó lè pé ọkọ òun olórí burúkú ni kíní kan ni oníṣìná ni oníkíní kan ni kò tọ́jú èèyàn obìnrin ní kó ká yóò ọ máa tàbùkù ọkọ tó fi ilẹ̀ get ó ti tàbùkù ọkọ tó fi ilẹ̀ yẹn kí kó lè rí bí wọlé sí Lande lára ohun tó ṣẹlẹ̀ mú sọ fún yẹn tí Lande bá lè bọ́ta kó sọ bí wọ́n ṣe kó sọ ohun tó sọ fún nígbà tí wọ́n ń bára wọn sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ gbára ohun tó ṣẹlẹ̀ nìyẹn obìnrin ò ní rojọ́ rẹ̀ lẹ́bi láíláí tó ń bá kó ní ọkọ kò ní sòdodo ohun tó gbé kó ní ọkọ tí ìyàwó bá kọ ọkọ sílẹ̀ tọkọ bá tó rí obìnrin míì ó jẹ́ pé ọkùnrin yẹn ló lórí burúkú tí ìyàwó fi sá fún ọkùnrin yẹn tó bá rí obìnrin míì ọmọ akórọ́dà sẹ́ẹ̀kẹ́ ni kò ní sòdodo fóbìnrin yẹn yóò wá tàn án ilẹ̀ máa fi rí pé tí ọkùnrin bá fẹ́ abilékọ tán tó bá ti fún lóyún gbọ́n báyìí ó máa yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ ni ńgbọ̀ bá ti lóyún sóbìnrin yẹn náà ti wọ gàù a ní ha àṣemọ̀ lòun kó sí lọ́wọ́ níbi òun ti ń bọ̀ gan ó tún fẹ́ẹ̀ dáa ju bí òun dé yìí lọ yọ máa regret. Lande sọ̀rọ̀ kan tí mo nífẹ̀ẹ́ sí tó jẹ́ pé ó yẹ kó wà lọ́kàn gbogbo wa náà ó ní nígbà tó òun nífẹ̀ẹ́ Dárasími àwọn ọmọ tó bí yìí náà sọfà tóun ti nífẹ̀ẹ́ ìyá wọn òun gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn ọmọ rẹ̀ ǹjẹ́ bó ṣe rí lọ́kàn Lande lórí lọ́kàn Dárasími sẹ́rí pé
ìfẹ́ wọn pẹyọrọ, ìfẹ́ wọn tà sí ara wọn. Ìfẹ́ tí Lande tó ní dára sí mi yìí, òun kọ́ ní dára sí mi ló ní sí Lande. Màá sọ fún yín, ẹ farabalẹ̀. Kí mo fà ní pé Lande sọ gbólóhùn yìí, inú mi dùn sí. Bó ti yẹ kó rí nìyẹn, níbi tó bá ti gba abẹ́rẹ́, ó gbọ́dọ̀ gba okùn dí rẹ̀. Òun ni Lande fi ṣe. Ohun tó fi ṣe nìyẹn. Ṣùgbọ́n dára sí mi ju Lande lọ. Ìsọjú orí. Ẹ wo bí dára sí mi ti ń bọ̀. Bí tó ti ń bọ̀ ni. Wàláhì ojú lọ. Lande kò ní experience marriage rárá. Kò ní. Gbàrà tí Lande wọlé tó kó sí dára sí mi lọ́wọ́ báyìí. Kábíyèsí Ọlọ́run. Ó fún sóró ní. Ọdẹ wo kẹ́lẹ̀ mọ̀. Ó sì ṣe kí Lande gan kó máa kápọ̀n ìròjọ́ níwájú ìyàwó ẹ̀ báyìí. Tọ́ba ipẹ́ wọlé. Torí tí ọkọ àti ọba tilẹ̀kùn mọ́ ra wọn níyẹ̀wò. Ọlọ́run ló mọ̀ràn tí wọ́n fi ra wọn dá. Ọlọ́run nìkan lè sọ. Mo dẹ̀ ní òkè kò sí wàhálà. Ṣé o fẹ́ fẹ́ mi ní? Kọ́ ló fẹ́ fẹ́ mi ní? Láti ìgbà tẹ́lẹ̀ sí Lande tàbí jọ wà láti jọ gbé. Lande ò bá mi gbọ́ bùkátà kankan omi kó bùkátà ìyá mi àbí bàbá mi àbí anybody àbí family mi kankan lọ́rùn Lande. Nísìsiyìí tọkọ mi ṣe kúrò lé mi mọ́ oníkó explain rẹ̀ bó ṣe kúrò lé. Mi ẹ̀ wá frustrated rí. Mo fi gbogbo tí màá jẹ ní ayé mo fi búra. Mo fi ìṣẹ̀dá ọmọ mi mo fi búra. Mi ẹ̀ wá frustrated ọkọ mi rí. Gbogbo àánú kọ́ bàjẹ́ mi tó bá mọ mi dáadáa kó mọdé wọn kó wá bèrè. Wọ́n máa bèrè lọ́dún bí ṣe ní àtọkọ mi máa ń já ṣá. Ẹ bèrè lọ́wọ́ ọmọ West àti Desmond ti confront mi pé ṣé Lande àtolórí máa ń jà. So kí wá ni mo fi frustrate ọkọ mi? Mi frustrate òun ni kò explain bó ṣe kúrò nílé. Kí ni nǹkan tó mú kúrò nílé? Nǹkan tí mo fẹ́ kó sọ fáráyé nìyẹn because orí mi náà dà gbogbo ẹ̀ lé. Orí ẹ̀ náà máa dà lé torí wọ́n ní ìyàwó ẹ̀. Orí ẹ̀ náà máa dà lé torí wọ́n ní ìyàwó ẹ̀. Orí ẹ̀ náà máa dà lé torí wọ́n ní ìyàwó ẹ̀. Ẹni tí láti sọ ìyá mi ò gbé lọ́dọ̀ mi o. Àwọn ọmọ mi ò gbé lọ́dọ̀ mi o. Àwọn ọmọ mi èmi ni mo ní kí Lande lọ mọ́ mi kúrò lábúlé. Èmi mo ní kí Lande mú ọmọ ẹ̀ wá sí Èkó mi báyìí. Ọjọ́ tí mo bá kọ́kọ́ dé ìlú Lande bí mo ṣe rí ọmọ inú mi ò dùn. Mo ní wo ní celebrity kọ́ wá rí ọmọ ẹ̀ báyìí mo ṣe rí mi láìkí ẹ̀. Mo ní ìjọba ọmọ yìí máa bọ̀ ọkọ máa bá wa gbé. Èmi ni mo mọ̀ ẹ̀ wá sí Èkó mi báyìí. Ọlọ́run ìgbà tí mo rí pé àlejò gbé papọ̀ pẹ̀lú àwọn ọmọ mi. mo rẹ́dì láti lọ tọrọ sọ fóònù ló ń bọ́. Lande ìjọba mi ẹ̀sìn mo ṣe kúrò ní. Ẹ bá mi fi ọpọlọ ẹ bá mi ní ìgbé ọ̀rọ̀ yìí wọ. Tí n bá ń ṣẹlẹ̀ àwọn ọ̀rẹ́ mi yẹn. tó ń mú Lande máa ronú. Ìwọ ni ìyàwó Lande. Ìwọ ló yẹ kó mọ bí tó máa gbọ́dọ̀ Lande dà. Lọ́nà sí pé ọkọ máa máa rò pa ìyàwó máa máa dán. kò ní ìdí yẹn. Ọkọ ẹ wo ìyàwó máa máa dán. máa fẹnu sọ kò ní ìdí kẹ́ńpín nìyẹn mo ti sọ kò ń ṣe mi sọ pé òun ló ń fìdí mi sọ pé this lover mi sọ pé òun ló ń fìdí mi ẹ má sì mí gbọ́ ní tí mò ń sọ ni wípé àwọn ẹ̀kọ́ rí pé òun kọ́ ni ó provoke mi pé kò provoke mi rí ẹbí anybody tá a bá jọ abẹ́ tó mú gist yẹn kalẹ̀ tó yí èmi àti ẹ̀ tá a bá ti pariwo rí nínú ilé ìgbà míì tí ò bá sówó lọ́wọ́ mi a jọ máa mú gàrí a kì í jà àti ìjà rí wọ́n ní àwọn àtẹnu ló súnmọ́ra jù wọ́n jà. Ẹ wà ní kò sí lórí. ẹ mọ̀ pé àjà rí sẹ́. Òun sọ pé ìjà gbogbo ọ̀rọ̀ kìíní. Ó sì tún pẹ̀lú kúrò lórí ọ̀rọ̀ ọmọ yìí sọ ọkọ tó mú ẹgbẹ́ tó mú ẹ. ìfọ̀gbésí ayé ẹ̀ ó ti fáwọn kó ilé ẹ wo láì ti wúwo jù kí ni ti wúwo jù lórí mi o ó ti wúwo jù o ara ta ẹ ní bílífù èèyàn àwọn ẹ ní bílífù èèyàn kí ni ṣé kí n parọ́ mọ́ ni ṣé kí n parọ́ ni tẹ́lẹ̀ ní ẹni tọ́lọ̀ bá rẹ sí yẹn ló máa rìn yín sàánú fún yẹn o ẹni tọ́lọ̀ bá ẹni mi náà ní síbẹ̀ ìjọ mi sọ̀rọ̀ o mi ò lè parọ́ mọ́ mọ́tọ́mọ́ náà ṣé kí n parọ́ mọ́ ni. ẹ sọ fẹ́ bù mí ó fẹ́ náà. àti mi ní ìgbà ẹ wọ́n kàn sọ wípé kí n sọ̀rọ̀ kí n ẹ má bínú. Everybody ó ti jẹ bẹ́ẹ̀. ẹ comment section ni kò máa fún everybody ní ọ̀rọ̀. ọmọ mo mọ̀ dáná àbí Nàìjíríà ẹ̀ ń bílíìfù èèyàn ẹ̀ ń bí
tí n bá wá tí mo sọ wọ́n ní prank ni àwọn kan ti ní prank ni àwọn kan tún ní èdè àti ìjẹsà kókó kò rí mi. àwọn tí dm wọ́n ní mò ń chat àwọn èèyàn káàkiri mo lè sọ ẹni tí mo chat rí ìgbà tí kìíní yẹn dẹ̀ sún mi níjọ́ sẹ́sàndé kan mo kúrò lé kí n tó kúrò lé tí ò sí nǹkan kan lọ́wọ́ mi mo mẹ́sẹ̀gì Sàbínù Mr. Funny nítorí ẹ̀jẹ̀ kí n mẹ́sẹ̀gì ẹ̀ ní wípé èmi àti ẹjọ́ máa ń sọ̀rọ̀ dáadáa ó ti pè mí fún iṣẹ́ rí ó pè mí fún iṣẹ́ rí tó jẹ́ pé èmi mo mọ iye tí mo fi gbé wúbàdé bẹ́ẹ̀ tí mi tí ní mọ́tò ń gbà yẹn ó pè mí fún iṣẹ́ rí mo dẹ̀ lọ ó bà mí lówó mi ò gbà lọ́wọ́ ẹ̀ mi ì gbà lọ́wọ́ ẹ̀ understand ó bà mí lówó mi ì gbà lọ́wọ́ ẹ̀ so mo wá rò pé tí n bá sọ̀rọ̀ mi fún ìdíje yẹn tí n bá sọ̀rọ̀ mi fún ẹni ó máa reason mi ó máa lè understand mi that's why tí mo fi mẹ́sẹ̀gì Sàbínù Mr. Funny I understand ìgbà tí mo dẹ̀ sọ fún ó dẹ̀ ka mẹ́sẹ̀gì mi kò dẹ̀ reply so mẹ́sẹ̀gì yẹn mo wá send ìgbà tí ọ̀rẹ́ mi Ìjẹ̀ṣà tó ń wàásù fún mi tó ń bá mi sọ̀rọ̀ láàárọ̀ ọjọ́ yẹn nígbà tí mi àti ẹ̀jọ́ ń sọ̀rọ̀ tí mò ń sọ wípé ó ti sú mi o nǹkan kan báyẹn pé I even send pé ó wá ní pé kí n send mẹ́sẹ̀gì sí Ìjẹ̀ṣà kan ló jẹ́ kí n tún send mẹ́sẹ̀gì yẹn bọ̀ kò dárúkọ ẹ̀yẹn o pé kí n tọrọ náà mọ tí mò ń pass to pé kí n send mẹ́sẹ̀gì sáwọn kọ̀lídì mi náà pé bóyá màá rí that's why tí mo fi mẹ́sẹ̀gì ẹ̀ so ó dẹ̀ ká kò dẹ̀ reply ẹni tí mo mẹ́sẹ̀gì nìyẹn wọ́n ní mò ń tọ ẹni bá lè ní mò ń tọrọ owó kiri díẹ̀ mi ń tọ that's why because torí tí mò ń sá fún náà lélẹ̀ ẹ jọ Nàìjíríà ẹ jọ ó níṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ ìyàwó mi níṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ má gbèrú mọ́ọ̀sì kiri ó ń lọ̀rọ̀ owó tí mò ń sọ lẹ́ẹ̀kan ó ń ta àwọn aṣọ ó máa ń ta àwọn aṣọ lórí ó ń ta tẹ́lẹ̀ ẹ understand mo fi títóbi ọlọ́ọ̀bá búra èmi lóyún ìgbà tí mo fẹ́ ra mọ́tò lẹ́sọ̀sì yẹn mo fi títóbi ọlọ́ọ̀bá búra èmi ló kó owó yẹn fún pé kí n fi kún owó mọ́tò yẹn ló kó 900,000 fún mi nígbà yẹn ó dẹ̀ ń ta kírímù ọmọ yẹn ọmọ nǹkan kan gbà mo fi títóbi ọlọ́ọ̀bá búra ọmọ yẹn kò mọ nǹkan kan òótọ́ ló ti bímọ rí bọ èmi kọ́ ni mò ń gbé bùkátà ọmọ ẹ̀ kó tó fẹ́ mi ṣèbí àwọn ọmọ tá à ń sọ yìí eléyìí tó kéré jù ní bóyá 9 years àbí 10 years o eléyìí tó kéré jù ní 9 years àbí 10 years so sẹ́mi ni mo bá ó dẹ̀ ti kúrò ní ọ̀dọ̀ ẹni tó fẹ́ tí wọn ò ti fẹ́ ra mọ́ ó ti tó bóyá ìsìnà 2014 kó tó di pa fẹ́ ra bóyá 2020 ẹ̀rí ṣé èmi kọ́ mò ń bá fìdí àwọn ọmọ ẹ̀ tẹ́lẹ̀ ọ̀nàdá èmi kọ́ ni mò ń bá fìdí àwọn ọmọ ẹ̀ tẹ́lẹ̀ ó ti ń fìdí àwọn ọmọ ẹ̀ kó tó di pé ó wá bá mi kó tó di pa fẹ́ ra ó dẹ̀ sọ fún mi pé òun ti bímọ mo dẹ̀ accept ẹ̀ pẹ̀lú ọmọ ẹ̀ bí mo dẹ̀ ṣe accept ẹ̀ pẹ̀lú ọmọ ẹ̀ kò ń ṣe pé àjọ gbé pẹ̀lú ọmọ ẹ̀ wọ́n nílé tí wọ́n ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí kò kí n tó gbé fẹ́ náà àjọ gbé ọmọ ẹja máa tiẹ̀ believe ara wa ẹja máa òun ló even ọmọ mi ti tèmi òun ló sọ pé kí n lọ mú wá láti Ọ̀ṣun ọmọ sì lọ́mọ ọmọ yẹn wá tí ọmọ yẹn tó fi wà ní ọ̀dọ̀ wa tí mo kàn fẹ́ sọ náà ni wípé lágbára Ọlọ́run gbogbo èèyàn máa bí a máa yé pátápátá ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ ní fọmọ ṣe àwátì gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí náà gbogbo ogun tó máa dé báyìí tẹ́ máa rò pé kẹ́ ẹ̀ para yín òun ló kù Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ rí rísì tí mo fi fẹ́ para mi ni pé sẹ́rí in tó ṣe mí mo ti mọ̀ it's a spiritual attack kò dẹ̀ sẹ́ni tí ò lógun bọ èmi mi ò bìlífù nínú pé ẹnìkan àwọn kan máa ń ṣèyàn mo ṣẹ̀ṣẹ̀ wá gbàpáyé wà sí ni tẹ́lẹ̀ mi gbàpáyé wà bọ̀ ẹ̀yin ayé ẹjọ́ mo bẹ̀ yín ẹjọ́ mo bẹ̀ yín mo fi gbogbo nǹkan téèyàn fi ń bẹ̀ yín mo fi bẹ̀ yín mo ti gbàgbọ́ ẹ wà báyìí ẹ wà ayé wà mo mọ̀ pé ayé wà báyìí
bọ̀ ẹ̀yin náà wò ó náà ní ẹlẹ́dàá tiẹ̀ ẹni mi ìsòtọ́ ọ̀rọ̀ kí o tọrọ wo lẹ fẹ́ kí n sọ ṣé kí n sọ wípé ọ̀dọ̀ mi náà ń gbé ni àbí kí n sọ pé ọmọ mẹ́ta ló bí tó bá bímọ mẹ́ta máa sọ kó jẹ́ 5 ló bí mo máa sọ à ń múyàn sí náà. dúpẹ́ kó jẹ́ kó ọmọ bíbí òun sárùn. ó ti yẹn ẹ ṣé gan o thank you so much everyone. ẹ jọ o ní láti stand padà come to come here play. ohun tójú ọdẹ bá rí ń gbogbo ẹ̀kọ́ lórí ìtọ́ bá délé òun lọ́rọ̀ Lande ò ní jẹ́wọ́ tán lẹ́nu ìgbà tó dé yìí náà ní ìsìn kódà tí mo ti ń ṣẹlẹ̀ nínú kọ̀rọ̀ yàrá wọn báyìí ẹ wá sọ fún mi Lande lẹ́tà àmọ̀ràn ni sí ẹni sọ̀rọ̀ pé tọ́tà rẹ bá ti kú ó ti kú náà nìyẹn wàláì ó ti kú náà nìyẹn àwọn obìnrin kan wà nínú ayé lónìí wọ́n máa ń fi ọmọ gba dúkìá ni wọ́n máa ń fi ọmọ gba property ni ọmọ kan bàbá kan ẹ bá lọ wúru first husband ẹ lọ wò rẹ̀ dá ọlákìlẹ̀ kò ní dúkìá díẹ̀ yọ gbà ń bẹ̀ ọkọ kejì ó ti kú ń bẹ̀ yọ gbà ń bẹ̀ ọkọ kẹta yọ gbà ń bẹ̀ Lande o number 4 on the list ọmọ kan náà ni ẹ wo ohun tó tún wá ṣẹlẹ̀ lọ́dọ̀ Lande Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó lójú ogun ọ̀pá èèyàn 12 ó wá délé ó wá tẹ̀mẹ̀dẹ̀ 12 pa ẹ gbọ́ títí ojú ogun ọ̀bá sojú wa tí tó ṣe yín kọ́ ṣé kò tójú wa tí ìrìn àjò dára sí mi rìn bọ̀ tá a bá mọ̀ bí wọ́n ṣe ń kọra àwọn àtọkọ kò sí mistake ẹ gbàgbé mistake ọmọlọmọ jẹ́ wọ́n ní kọra àwọn bọ̀ àtọkọ yẹn tá a bá mọ ohun tí ń fà tó fi kó mẹ́ sáà tí mo ti ń fà báyìí no sí ohun tí ń fà ṣé kò tí wọ́n sí gbogbo wa Lande má jẹ́ ká tanra wa jẹ́ ẹ̀yin òbí Lande mo gbọ́ ohun tẹ́ ẹ sọ pàápàá jùlọ ẹ̀gbọ́n ẹ̀ akọni obìnrin bí ọkùnrin ni ṣùgbọ́n ẹ try ẹgbìyànjú ó kù díẹ̀ ẹ̀yin wò tó bá ṣe pé lótìtọ́ àti lódodo ni Dárasími dára ó gbé ọkọ tó kọ́ ilé odidi landlord ó gbé kónú lé rẹ̀ tó kọ́ wá fìyà rẹ̀ síbẹ̀ like mother like daughter aládánwò ni wọn o ẹ má jẹ́ àtànra wa jẹ ìyá yẹn ọ̀dá ṣé ó jẹ́ pé yóò sọ fún wa nísìnyí pé ilé ọkọ ọmọ òun ni ẹ máa gbọ́ dájú sáká ìyá yẹn náà Ọlọ́run ló mọ iye ọkọ tó ti fẹ́ ìyá yìí àbí ṣé ìyá yẹn lè nílé ọkọ kúkú wọn lọ jókòó sí yọ lọ rọrí ara sínú ilé ọkọ ọmọ so ó ṣeéṣe kò lè ṣeéṣe kò possible ṣùgbọ́n ìyá yẹn òun gbọ́n nigi lẹ́yìn ọgbà Dárasími tó jẹ́ ọmọ rẹ̀ ìyá wa èyí tẹ́ ṣe yìí kò sí ìtìjú ń bẹ ní tìjú ní tìjú ǹjẹ́ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún ọmọ yín ọkùnrin kí lẹ sọ ní tìjú ẹ̀yin ọmọ ìyá yìí ẹ bá ń gbọ́ mi ẹ lọ gbé ìyá yẹn kó nulẹ̀ yẹn ìrìn àjò burúkú nìyá yẹn rìn tó bá rí bẹ́ẹ̀ o gbénu lé yẹn ìyá yẹn gbé wàláì Ọlọ́run ti ṣẹ́bi lórí àwọn kan ṣẹ́rí gbogbo ẹni tí ó bá ní tìjú láyé Ọlọ́run ti ṣẹ́bi lórí wọn ó ní gbogbo ohun tí ọ̀dà ni wọ́n máa ṣe wọ́n tó bá ti ní tìjú gbogbo wà tí ò dá gbogbo wà tí ò tọ́ ọ̀rọ̀ tí ò dá gbogbo ìrìn burúkú
ìrìn kọ́nọ́mọ̀sì lọ́màrin òun ìyá yìí rìn kò ní tìjú ọmọ rẹ̀ náà wà ní tìjú ọmọ ẹ̀ ti inherit àwọn nǹkan kan lọ́wọ́ ìyá rẹ̀ ohun tó ṣẹlẹ̀ ni pé Lande jọ torí Ọlọ́run sórí ọmọ kan ọ̀dà ẹ jẹ́ ká tún bá ohun tí ìyàwó náà tún sọ níbi tó ti ń sunkún asunkún rojọ́ obìnrin elétè obìnrin ní sunkún rojọ́ àbí ohun tí mo sọ yẹn ìyẹn sábọ̀d ó fún Lande ní 200,000 gbogbo tómátò rẹ̀ ṣe madam dára sí mi báàlẹ̀ sí náà gbogbo owó tí Lande gbà bó lẹ́sìn ṣe Lande ní wọ́n bẹ san school fees àwọn ọmọ ẹ̀ béèyàn mú Ọlọ́run ó mú béèyàn ó mú Ọlọ́run ó mú obìnrin tó ti ilé àlè dé tó gbọ́ ọkọ rẹ̀ lójú òun ni ọ̀rọ̀ dára sí mi Lande ò tí ì fẹ́yàwó Lande lẹ́tà àmọ̀ràn mi sí ọnu mo lè kéré ẹ lọ́jọ́ orí òun mo sì lè ju ọ lọ ṣùgbọ́n àti wàánu ayé yìí náà ti pa èmi ètò ìgbéyàwó ká èmi máa ń so igi ni ṣùgbọ́n mo fi gbogbo ẹnu mi sọ fún ẹ lónìí pé o ò tí ì rí ìyàwó fẹ́ dára sí mi ó ṣe obìnrin tó lè gbé sílé ẹ má jẹ tàn ẹ jẹ ó ní òun lòun sọ fún ẹ pé kó lọ mọ́mọ́ rẹ wá lábúlé oko tí ń gbìyànjú wọn láìkẹ́ ẹ̀ òun ń pè létí obìnrin nìyẹn ọmọ tó fẹ́ ṣe o wọ́n náà wá lọ mú wá o ti rò pé èèyàn gidi sọmọ yìí pé mission ẹjá wo ọ̀rọ̀ dára sí mi lórí ọmọ tí ó lọ mú wá yìí a lè sọ pé bá bí mission méjì ní bẹ́ẹ̀ mission méjì tàbí mẹ́ta ó sì ti kárí méjì ká má rí kẹta àkọ́kọ́ ó ní kó lọ mọ́mọ́ yẹn wá kó máa bá wọn gbé ó lo ète fún ẹni ọ wà máa rí gẹ́gẹ́ bí èèyàn gidi àwọn arágbó máa rí gẹ́gẹ́ bí èèyàn sọ kí ni o èèyàn gidi òun ló fi ní kó lọ mọ́mọ́ yẹn wá inú wa náà dùn pé ọ̀rẹ́ ni bẹ́ẹ̀ tọ́mọ ó ti rí mission àkọ́kọ́ nìyẹn tá a lè sọ pé dára sí mi ní mission ẹlẹ́ẹ̀kejì tí dára sí mi ní sọ àgbólè wé sí ọmọ ẹ̀dà ni bẹ́ẹ̀ ni mo sọ fún òun tó lè gba wọ́n ní a kì í gbà kàkà lọ́wọ́ akítì a kì í gbalẹ̀ abẹ́ lọ́wọ́ ẹni ẹ wo tí bàbá ọba sọra wọn gbà kò sí ohun tí ó ṣẹlẹ̀ tó bá waste ọ̀tá ọmọ yẹn òun tó lè fún ẹ tó lè ya ní brain tó lè lo ète fún ẹ tó fi lè kó òun lé tó kọ́ tí ìyá rẹ̀ wá tóun wá gbé ìyá rẹ̀ síbẹ̀ àbí ọjọ́ ìyá tiẹ̀ ló gbé síbẹ̀ Lande tó fi lè gbé ìyá tiẹ̀ síbẹ̀ sórí brain tó lò yẹn òun náà ni ó lò tó bá waste ọ̀tá ọmọ yẹn dànù yóò gba ilé yẹn ni ọ̀tọ̀ nìyẹn tó yẹ kí bó ṣe lọ yẹn ọ̀tá ẹ̀ bá kú parí náà nìyẹn o ẹni bá ti kó òráyé mọ́ ẹni bá ti kó ọ̀sẹ̀ mi lókè èpẹ̀ mọ́ ẹni bá ti kó ọmọ tí wọ́n ń ṣe lókè èpẹ̀ mọ́ ó de ewúrẹ́ jẹlẹjẹlẹ ọdẹ aláàmú jẹmọjẹmọ ni ó di kíní kan ti jẹun lẹ́bẹ̀ẹ́ ògiri irú ò ní tọ́ sí ẹ ọlọ́run ó pè sákèsí ni o tó bá mọ ohun tó ń pè ní ọlọ́run pè sákèsí Lande ó pè sákèsí nìyẹn o Lande open jẹ́ ká mọ ohun tí ń ṣe ẹ́ ẹ̀sọ́ ohun tó ṣe yín ká tó mú ogun tó yẹ ká fi sí Lande sọ ohun tó ń ṣe ẹ́ Lande ọba sọ ohun tó ń ṣe ẹ́ ká lè mú ogun tó yẹ ká fi sí sọ ohun tí ń ṣe ẹ́ ikú kan ò lè pa ẹ́ mọ́ ó ti lọ ó ti bọ̀
Ọlọ́run fi rẹ̀ ẹ̀hùn ẹ́ nìyẹn ó jẹ́ kó mọ̀ pé ó gbọ́ ni ó ń sáfẹ́sù ó sì ń bóbìnrin gbélé ọkọ tó fẹ́ ọ sílé bóyá lọ mọ̀ pé èṣù ni èṣù ló gbé sílé ó mọ̀ ni open má bò ó sọ gbólóhùn kan mo tún wò pé kí ló ń Lande sọ lẹ́nu yìí wọ́n sàbí ẹyin kíní look you are from Ọ̀ṣun state èmi pa original ọmọ Ọ̀yọ́ ni mí definitely wọ́n tẹ̀ pín wá ní ọmọ ìyá kan náà ni wá ẹjẹ́ ajára wa jára rẹ open má pa nǹkan mọ́ dára sí mi sí ìyàwó tó lè fẹ́ o èmi tún yìgì ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé wa pé tí ìrìn àjò ọkọ àti ìyàwó bá ti ń lọ sórí wípé ó fẹ́ la ẹ̀mí lọ wọ́n ní kẹ́ ṣe gàyà fúnra yín mi ò tún yìgì o ṣùgbọ́n ìwọ àti dára sí mi ẹ ṣe gàyà díẹ̀ jẹ́ ká tẹ́gùn ọ̀fẹ́ sílẹ̀ kí ló dé àlùsì ìyàwó ní ilé ẹbí lára ọkọ ẹ̀ ẹjá sòdodo ọ̀rọ̀ àdánwò obìnrin àdánwò ìyàwó ní ilé ọ̀rẹ́ lára ọkọ ẹ̀ gbogbo àwọn ọmọọṣẹ́ ẹ̀dà dára sí mi ti lé wọn dànù ó ti gé gbogbo ẹ̀ka igi tí ń bẹ lára rẹ̀ ó ti gé wọn dànù ọwọ́ àkókò ló ń bó ohun tó ṣẹlẹ̀ sí ẹ nísìn tó bá ṣe pé ọ̀tá ẹ̀ bá lọ bẹ́ẹ̀ mo sọ fún ẹ gbogbo mo bẹ sọ orúkọ mi ni Sa Olúfúnṣọ́ Adéjàre Adéjọ ọba tí ń jẹ́ Ògúndìran wàláhì yóò gbà léyàn lọ́wọ́ rẹ̀ yóò gbà ẹbí rẹ̀ kan ò ní tó wọ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ àfàìmọ̀ kó má jẹ́ kó ti gbàwé ilé gan lọ́wọ́ rẹ̀ àfàìmọ̀ kó má ti gbàwé ilé lọ́wọ́ rẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ tún wo ohun Lande sọ nígbà tí ó dé tẹ́gbọ́n rẹ̀ ń bá sọ̀rọ̀ ẹ̀gbọ́n ohun tó sọ ṣẹ́tún gbọ́ ohun Lande sọ ṣẹ́tún gbé Lande ò tí sòdodo ọ̀rọ̀ kò sí ohun tó fà á ṣe irú àwọn dára sí ni wọ́n ṣòro fẹ́ irú àwọn ọmọ ìyá yìí wọ́n ṣòro fi sí ìyàwó mo ń bọ̀ ẹgbọ́n ohun tí Lande tún sọ fún wa ṣe pé kò sòdodo ọ̀rọ̀ má jẹ́ nǹkan ẹ jẹ́ o Lande o nílò láti rìn mọ́ gbogbo ẹbí rẹ pátá ìgbà tó ń tọrọ owó lórí DM àwọn èèyàn káàkiri ẹlẹ́mìí mẹ́sẹ̀jì rẹ̀ yóò fojú fòní wọ́n ti ní kó kọ́lẹ̀ ó kọ́lẹ̀ èmi ò ní kó kọ́lẹ̀ o ṣùgbọ́n kìí sí ìyàwó rẹ̀ àdánwò obìnrin eléyìí kò yẹ àdánwò obìnrin ni ìwà tí ń hù bọ̀ láti nọmba 1 nọmba 2 nọmba 3 òun ló tún kù nọmba 4 yìí bí mo ti ń sọ̀rọ̀ yìí lẹ́tà àmọ̀ràn mi sí ọ́nu gbìyànjú ṣe gààyà ẹ ṣe gààyà fúnra yín ẹ jẹ́ tẹ́gbọ̀n fẹ́ díẹ̀ sílẹ̀ ọkọ̀ jẹ́ ọmọ kan tó bí fún ayé ni ọmọ kan ni ó bí nínú ayé ọ̀dà nísìn ọmọ tiẹ̀ ti di mẹ́rin ọmọ tiẹ̀ di méjì torí wọ́n náà ti bímọ kan wọ́n ní by mistake ńlọ by mistake ọ̀ wàláì by mistake ọ̀ ni o kò sí ọmọ by mistake nínú ayé ọmọ lọmọ jẹ́ kódà bẹ́ẹ̀ nìkan bá Lande bẹ́ẹ̀ nìkan bá bí ọmọ mẹ́wàá fún ẹ lónìí sọ yẹn tọ́kọ́ bímọ fún ẹ yẹn òun ni first wife ẹ whether you like it or not first wife ẹ ni tọ́kọ́ bímọ fún ẹ gbàrà ẹni tẹ́kọ́ jọ lára yín lágàn nìyẹn kò sí ohun tí ń jẹ́ by mistake inú ọmọ woman yẹn first wife ẹ nìyẹn ọlọ́mọ mẹ́wàá yóò tò lẹ́yìn rẹ̀ ni lọ gbé lọ́wọ́ àwọn àgbà
ìyẹn ni pé láhùn gbéra kó lọ bá àwọn ẹbí rẹ̀ ẹ sígun ẹ sígun dára sí mi kó sì gà ẹ̀ díẹ̀ fún ẹ kí ìyá rẹ̀ sì kó nu ilé tó kọ́ padà sí mòwe ìyẹn bẹ́ẹ̀ dára sí mi orúkọ rẹ̀ sì dùn ní dára sí mi ọ dára rárá ta ló sọ ń dára sí mi wà láyé ọ dára rárá ó rí pé ìka èèyàn ni ẹ o ìwà ìka ló hù ìwà ìka ìwà tí ò dáa lò ìwà apààyàn dára sí mi sọ bọ́ sí gbangba sáláyé kí ló ń gbé kò ní ọkọ àkọ́kọ́ sọ fún wa kí ló mú ẹ kò ní ọkọ ẹ̀kejì sọ fún wa kí ló mú ẹ kò ní ọkọ kẹta sọ fún wa kí ló fà á tó fi ní kí Lande tó fẹ́ lọ́kọ kẹrin yìí kó kúrò nínú ilé rẹ̀ tó kọ́ kí ló fà á kí ni èrò ọkàn rẹ kí ló fẹ́ fàyọ kí ló fẹ́ lò ńbẹ̀ tó fi gbé ìyá rẹ̀ sínú ilé yẹn ìyá rẹ̀ mọ̀gbà tí ń kọ́ wọ́n lọ́gbà tí Lande kọ́lé rẹ̀ ìyá Lande ò sínú ilé yẹn mọ́ ìyá tẹ̀ ní wọ́n sùnbẹ̀ ẹ̀gbọ́n Lande ò sínú ilé yẹn mọ́ ìyá rẹ̀ ló wá jọba ó jẹ mọ́gàjí nínú ilé Lande ó gbọ́ ó rí pé ìyá rẹ̀ náà àmọye ọkọ tó fẹ́ iye ọkọ tí ìyá rẹ̀ bá fẹ́ ló máa depend iye ọkọ tí wọ́n ní ọ̀fẹ́ tó wáyé pé ọkọ méjì ni ìyá rẹ̀ fẹ́ ajẹ́pọ̀ ọkọ mẹ́rin lọ́fẹ̀ẹ́ torí ó multiply by 2 ni nígbẹ̀yìngbẹ̀yìn ọjà kulẹ̀ ni tó máa mi túpetúpe ọ̀dà gbígbẹ̀yìn ni kò sí ọgbọ́n rẹ̀ torí gbogbo àyẹ́ kó mọ́ǹkì tó ń kó kiri yìí bàbá wọn ń kọ́ síbẹ̀ bá kọ́ ló bí gbogbo wọn fún dára sí mi táwọn báyìí ò ní máa gbé bùkátà lórí àwọn ọmọ tó bí fún wọn ni wọn ò lè gbé ìwà rẹ ní òjì kó lè débẹ̀ ìwà iṣẹ́ ọwọ́ rẹ̀ ò dáa ó fẹ́ pẹni ẹlẹ́ni dànù ó fẹ́ fi lùgbà àbí ìyá rẹ̀ ìwà tí ìyá rẹ̀ kù ònùwọ̀ náà ń kù yẹn ègún ìyá rẹ̀ gbélé ọ ìwọ náà ti gba ègún ó tún wá ń gbìyànjú láti gbé ègún yẹn lórí àwọn ọmọ tó bí dára sí mi tó bá jẹ́ pé àbúrò rẹ̀ ọkùnrin tàbẹ́gbọ́n rẹ̀ ọkùnrin ni ló bá fẹ́ irú rẹ̀ níyàwó tí ìyàwó rẹ̀ wá ṣe bópọ̀ ṣe Lande yìí tó wá gbọ́ kí ló sọ máa mísì fún mi bàbá ọkọ bàbá ìyàwó peacemaker ni mí èmi kì í tú yìgì èmi ń so yìgì ni ṣùgbọ́n máa bá ọkọ sọ òtítọ́ ọ̀rọ̀ wọ́n sì bá ìyàwó náà sọ̀rọ̀ pàjẹ́ bàálẹ́rù ìhàlẹ̀ lásán ni òròmọdé ọmọ àwòdì ìyá tó bí lọ́màṣá irú yìí kọ́mọ́ ó gbọ́ kìí ṣe irú yìí àdàbí ìjà ó jẹ pé lọ ó jẹ pé àdàbí ìjà ó jẹ pé lọ o àdàbí ọ̀yá ọ̀fẹ́fẹ́ celebrity òun rèé o obi oti celebrity dé ọ̀fẹ́ ti sínú omi ìyẹn fojú rí kú ṣùgbọ́n pẹ̀lú àwọn lásìkò ètò ìkà wọ́n sunkún nínú mọ́tò látọ̀ bá ti police station tí ìyẹn sábọ́dù ń bí ẹni tí wọ́n kọ̀ wọlé ó tún wá dé asunkún rojọ́ ìkà èèyàn ní máa sunkún rojọ́ aláìdá èèyàn á máa sunkún rojọ́ olubi obìnrin ní sunkún rojọ́ aládàáwò obìnrin ní sunkún rojọ́ asunkún rojọ́ máa pa ọkọ ni ó ti yẹ
gìbá dára kò reverse páàkì ẹrù rẹ̀ ní ìlàndẹ̀ òun sẹ́ntí láǹdẹ̀ lè fẹ́ torí aládánwò ni ẹ́ àgbébọ̀ ni ẹ́ ọmọ mẹ́ta bàbá mẹ́ta ò tó fẹ́ láǹdẹ̀ ọ̀dà kìí sọ ọmọ mẹ́ta ọ̀dà ọmọ méjì bàbá méjì kò tó fẹ́ láǹdẹ̀ kágbà pé láǹdẹ̀ lọ́wọ́ sí kẹta báyìí tó wo àrà tó dánú lé láǹdẹ̀ torí ọlọ́run ó sì lé gbogbo èèyàn lára láǹdẹ̀ ọlọ́run ti màrà tí ó fi ọdá torí ọ̀dà gbígbẹ̀yìn ni òun ẹni lè sọ́ọ̀sì láǹdẹ̀ má tún súnmọ́ eléyìí mọ́ o aburú tí ń bẹ lára rẹ̀ ó pọ̀ jẹun tó lè máa súnmọ́ lọ lẹ́tà àmọ̀ràn ni mò ń kọ sí láǹdẹ̀ lẹ́tà àmọ̀ràn ni mò ń kọ sí ọ yes ìdí àìtumọ̀ nìyẹn mo kí gbogbo àwa ẹ̀yin bloggers gbogbo ẹ̀yin bloggers mo kí ẹ kú atótónu ẹ gbé ọ̀rọ̀ yìí mo kí yín dáadáa ẹ ṣé báyìí báyìí láàmàrí ànírí báyìí báyìí ẹgbọ́n tí Esabod sọ ó ní bẹ́ẹ̀ bá tún ràn láǹdẹ̀ lọ́wọ́ obìnrin náà ni ó tún máa gbà á tí wọn bá tí ìpínyà òun náà ni ó gbà o torí nígbà wọn fi sùn ní alẹ́ ìjẹta yẹn wàláì láǹdẹ̀ jọ máa gbọ̀n ni ọlọ́ngbọ̀ láǹdẹ̀ ó máa gbọ̀n ni pé ẹ má dáhùn sí mi lọ́rùn ẹ̀jẹ̀ ẹ má dáhùn sí mi lọ́rùn bá wọlé sọ bá kèmí àti ẹnìkan ní ìsìn ọlọ́run lọ́mọ àti ọmọbìnrin ń fi láǹdẹ̀ dá nígbà oṣù láǹdẹ̀ ló fẹ́ lọ kọlù mi ẹ dákun mo dúpẹ́ lọ gbogbo wa mo tún kí Esabod lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ wọ́n ràn lọ́wọ́ ṣùgbọ́n kí láǹdẹ̀ kí wọ́n sinmi díẹ̀ fúnra wọn láǹdẹ̀ sinmi díẹ̀ fún dára sí mi a sọ pé o má fẹ́ àmì náà ṣe òye ọ ṣùgbọ́n ẹ yẹra díẹ̀ ẹ lọ yẹra díẹ̀ lọ fara soko síbì kan ẹ lọ fara soko díẹ̀ ọ̀rọ̀ mi yẹ ohun tó lè tẹ́gà rẹ̀ nìyẹn o ò tí rí ìyàwó wàláì ọgbọ́dọ̀ máa tọ́ka pé ìyàwó rẹ̀ lè lè fáwà ọlọ́mọ mẹ́ta bàbá mẹ́ta wọ́n tún jẹ́ kẹrin mo ló gbé wọ̀ ìtìjú ni tó bá fi àràrà ọ lójú ojú rẹ̀ gbọ́dọ̀ ti sí báyìí mi ìpínyà o ẹ ṣé gbogbo wa pátá àrí bá ti ṣe àrọ́nà gbégbà ìyá wa Esabod ẹ dákun ẹ jẹ́ wọ́n assist ẹ̀ kọ́ bá ronú kú torí ìrònú wà lára nàìjíríà bó ṣe wà yìí kò sówó àfi ẹjọ́ kówó díẹ̀ wà lọ́wọ́ ẹ̀ kó lè rí move tàbí kẹ́ gbé ìgbìmọ̀ kan dìde ìgbìmọ̀ tó jẹ́ olóòótọ́ tí ó sòdodo bóyá bí ẹlẹ́ni mẹ́ta péré kí wọ́n fàkà nọ́mbà rẹ̀ síta ní àká nọ́mbà tó fẹ́ kán dáwó sí wọ́n lè fi assist láǹdẹ̀ torí tí ó bá rówó ìrònú yọ pọ̀ jù ó dẹ̀ lè lead sí stroke from hypertension ó lè lead sí stroke kò dẹ̀ ní dáa kò sí ohun tá a fẹ́ gbà nú ẹ̀ o tí nǹkan bá sí láǹdẹ̀ bí ìgbà tí èèyàn pàdánù sí ọpọlọ ni ẹ dákun dára sí mi lọ sọ fún ìyá rẹ o ẹkún mẹyàn wà burúkú lò aládàánwò èèyàn ni kò sì dá ó yẹ débi tó dúró ó ti débi tó dúró ẹ ṣe ẹ fẹ́ pè mí kó lè ojú òpó tẹ́lẹ̀ bá mi sọ̀rọ̀ ká fẹ́ bá mi sọ̀rọ̀ bàbá ìyàwó bàbá ọkọ ni mi peacemaker orí rédíò mo wà èmi kan náà mo ń ṣe adùn ìfẹ́ èmi kan náà mo ń ṣe alájọbí èmi kan náà mo ń ṣe kóòtù àdàbí èmi kan náà mo ń ṣe okùn ẹbí kódà a tún ṣe matchmaking
tá má jọkọ àtìyàwó tọ́lọ́dẹ ràn wá lọ́wọ́ ẹ dákun ó lè pè mí o mo ti pa kò síbi tí mi ò lè parí ìjà mo ń parí ìjà fáwọn èèyàn láti UK sí Nàìjíríà mo parí ìjà láti London sí Nàìjíríà sílùú Ìbàdàn mo parí ìjà bẹ́ẹ̀ ni Ọlọ́run ni mo ti bá ń ṣẹlẹ̀ pè wá á darí lóhùn lágbára Ọlọ́run peacemaker bàbá ọkọ bàbá ìyàwó rere ni wọ́n ṣe wọn ò ní ṣèkà rere lèmi ò ṣe ni ò ní ṣe bí rere ni wọ́n ṣe wọn ò ní ṣèkà bíre bá dìbí ìpàdé dọ̀hún o mo wí mo sọ àbọ̀ mi rèé tó nílé tàlejò mo fàsìkò yìí dágbére pa ó fìrè pàdé ogun rọ́jú jẹ rọ́jú mo ò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ kó wá wa èmi lọmọ tẹdẹ nkẹ ọmọ àbẹjọyè ọmọ àbẹjọsùkú ọmọ olùkọ ajagun ọmọ èrè níjòmù èmi lọmọ ogun lárígẹ òrè egun tó lọ́wọ́ tí ìfẹnu ń gbẹbọ bàgẹ bàgẹ lẹyẹ olùfọn èmi lọmọ ogun òsákẹ ọmọ ogun họkùn bígun bá jí alégẹngẹ lárúurú alárúurú aníyọ bàyà alárúurú abo òlé bàgẹbàgẹ olúfúnṣọ adéjàre lè ní jẹ adérójú ọmọ ògúdè ìran ọmọ àríkéwú sáyé èrè orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọwọ́ gbárí mi mú orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi. Thank you.